Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi. Nǹkan tí o ò ní, o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ìbágbé àti ìgbéyàwó, mo lè pè ní ìtẹ̀síwájú. Màá tún sọ, màá tún sọ. Nǹkan tí o ò ní, o ò lè fúnyàn. O ní láti jẹ́ ọmọ Yorùbá àbí kó gbọ́ Yorùbá, kó understand Yorùbá, kó tó lè wo program mi. And number one, tó bá fẹ́ listen sí program mi, wá natural. Má ti torí ìfẹ́ àfẹ́jù tó ní sí Western education kò fetí ẹ̀ gbọ́ program mi. Má ti torí ìfẹ́ àfẹ́jù tó ní sí ẹ̀sìn tó ní, whether Muslim ni o, whether Christian ni o, whether babaláwo ni o. Nǹkan tó bá wù kó jẹ́, kọ́kọ́ dúró as natural person, nature, kó wá máa fi brain yẹn gbé ọ̀rọ̀ tí mò ń sọ, kó wá máa lo ọ̀rọ̀ Yorùbá. Ìbágbé àti ìgbéyàwó. Kí là ń pè ní ìbágbé? Kí là ń pè ní ìgbéyàwó? Ó máa gùn díẹ̀. Ṣé o rántí pé ẹni tó gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó, wọn ò jọ bí yín lé kan náà, wọn ò jọ tọ́ yín lé kan náà. Omi kan náà kọ́ lẹ́jọ́ mu dàgbà, agbègbè kan náà kọ́ lẹ́jọ́ gbé dàgbà. Ẹ̀yin lè fẹ́ra yín. Mo sì ń bọ̀ lórí àwọn tọ́jọ́ gbé àdúgbò kan náà dàgbà, ọ̀bọ̀ tí ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti pé wọn ò jọ bí yín lé kan náà, wọn ò jọ tọ́ yín lé kan náà, ẹ̀lẹ́jọ́ gbé àdúgbò. Yorùbá ní irú ahun ní ráhunre. Nǹkan tí ò bá ti ní bẹ̀rẹ̀, nǹkan tí ò bá ti ní parí, má bẹ̀rẹ̀. Mo fẹ́ jẹ ọmọ yìí, mo fẹ́ jẹ ọmọ yìí, mo fẹ́ jẹ ọmọ yìí. Ló fi dìyàwó lé ẹ o, kò ṣe pé o nífẹ̀ẹ́ o. Ìwọ náà ló bí mi. Mo fẹ́ gbowó ẹ̀, mo fẹ́ gbowó ẹ̀, mo fẹ́ gbowó ẹ̀. Ó lówó, ó ní mọ́tò, ó ní nǹkan. Ló fi di ọkọ ẹ o, kò kì í ṣèfẹ́ o. Ṣé mo pé nǹkan tí mo dárúkọ yẹn ó máa ń ṣí lọ lára èèyàn ṣá? Ẹwà máa ń ṣí lára ẹ̀. Kí lorúkọ ẹ̀? Ìgbà máa ń yí. Number one, àti ọkùnrin àtobìnrin lọ̀rọ̀ yìí bá wí o. Nǹkan tí o rí lára ẹ̀ tí o fi nífẹ̀ẹ́, tí ò bá sí kinní yẹn mọ́, ṣoṣì máa nífẹ̀ẹ́. Ìyẹn àkọ́kọ́. Yorùbá náà ló tún ní obìnrin tá a bá fijó fẹ́, ìran ló máa rò gbẹ̀yìn, àbíjó ló máa ṣe kinní kan gbẹ̀yìn. Wọn ò parọ́. Mo ti sọ nu program mi ìgbéyàwó wípé ọmọ tá a bá fijó fẹ́, ìran ló máa rò gbẹ̀yìn. What about ó pàdé ọmọ ní club, obìnrin ó pàdé obìnrin ní club? Ẹ má misquote mi o. O lè pàdé obìnrin lóòótẹ́, o lè pàdé obìnrin ní club, kò síbi tó ti lè pàdé. Ẹ má ó pàdé obìnrin ní club, ó mu ọtí, ìwọ náà mu ọtí. Ẹjọ́ bára yín sọ̀rọ̀, ẹjọ́ ń fẹ́ra yín. Àkíyèsí àkọ́kọ́ ní tó kọ́kọ́ ṣe ni pé ọtí tẹ́ fi mọ́ra yín, ṣé ẹ máa continue àbẹ́ máa filẹ̀? Mo lọtí ò da o, mo ò ló da o. Mo wà fún oníwà ló ń jẹ́ ọ̀rẹ́dọ̀rẹ́, kì í ṣe ọ̀rẹ́dọ̀rẹ́ nìkan o. Afọ́jú ọkùnrin ló lè fẹ́ adití obìnrin, adití obìnrin ló lè fẹ́ afọ́jú ọkùnrin. Rí kò ṣe bí ẹni tí ó rí, gbọ́ kò ṣe bí ẹni tí ó gbọ́. Nǹkan tí ìgbéyàwó yín fi lè last nìyẹn. Nítorí pé mo fẹ́ jẹ àwọn èèyàn. Okay, what about ẹni tí o gbọ́ pé àwọn èèyàn ń jẹ ó steep, wọ́n wá débẹ̀ ó di Mario, ó wá padà dìyàwó lé ẹ̀, ó wá ń fẹ́. Ó wá ń wo ojoojúmọ́ ayé tó bá ti jí, tó bá ti ń rí, tó bá wá kọjá lára àwọn tó gbọ́ pọ̀ ti bá sùn rí, àfi ọkùnrin tó bá ti délé, tó bá ti ń wo ìyàwó ẹ̀ báyìí, àgàkọ́ wá rẹ pé ìní wá lọ pa ìwọ àti ẹni tó mọ̀ dájú pé ó ti bá sùn ló wá gbé sílé. Forget, wọ́n ní ìgbẹ́ kékeré, imí kékeré létí àwo gbẹ̀gìrì, tójú bá kúrò ń bẹ ọkàn ní kúrò. Wọ́n ní imí kékeré létí àwo gbẹ̀gìrì, ẹni ká nù kúrò ká máa jẹun, bí ojú ìbá kúrò ń bẹ ọkàn ní kúrò ń bẹ. Abániláyà sùn lè fojú wéwé ẹni. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Yorùbá ni. O ní láti gbọ́ ọ̀rọ̀ Yorùbá kó dẹ̀ twist, kó má twist ẹ Yorùbá. A ní àpàdé ọ̀rọ̀. A máa ń fi ẹ̀fọ̀, a máa ń fi ẹ̀nà, a máa ń fi sọ̀rọ̀, a máa ń fi Yorùbá ní best. Yorùbá lè fi ojú bá ẹ sọ̀rọ̀. Yorùbá kò sí nǹkan tí a lè bá yàn sọ̀rọ̀ tó bá jẹ́ ọmọ ojú. Kí ló ń ṣe ẹ̀? Wọ́n máa bẹ́ẹ̀ lómi pé eléyìí ò mójú ò mọ́ra, kò mójú kò mọ́ra bí oníkíní kan. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà. Ṣé rí àwọn ẹnìkan wà nílé ayé yìí, mo fẹ́ máa yà díẹ̀díẹ̀. Àwọn ẹnìkan wà láyé pé
wọn ò ní experience inú ayé rí. Ta ló mọ̀? Àwọn obìnrin kan wà wọn ò ṣe gbòòrò gbàrà láti ilé bàbá wọn lọ kó sọ́wọ́ ọkùnrin, lọkùnrin yẹn dẹ̀ bá wọn sùn ló dẹ̀ di oyún ló dẹ̀ ṣègbéyàwó fún wọn. Wọn ò ní experience gbòòrò rí. Ìwọ ọkùnrin tó fẹ́ wíkọ̀ bẹ́ẹ̀ o ní láti kéèjì ẹ̀. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbòòrò? Level wo ló fi fẹ́ ọmọ yìí? Kí ni torí tí obìnrin ò bá tọ́ gbòòrò wò rí tó bá fẹ́ sílé ó ti yẹ má jẹ́ kó ní access sí gbòòrò yẹn. Tó bá dẹ̀ ti fẹ́ sílé make sure pé ó jẹ́ onítẹ̀lọ́rùn obìnrin tó ń gbọ́ mọ́ ọ̀rọ̀ obìnrin náà dàbí ọ̀rọ̀ ẹ̀sìn ni. Olúwa ní astajibu ní astajibu lápapọ̀ ẹ̀sán òye ẹ̀yàn àfàì má bínú pé ẹ wá mi kẹ́ tó sì mí ẹ mọ̀ mi kẹ́ tó sì mí. Mọ ẹni tó fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó kó tó fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó. Má ti torí ìbásùn, má ti torí ẹwà, má ti torí shape, má ti torí pé àwọn èèyàn sọ pé wo ọmọ yẹn, má ti torí ẹ. Mọ ẹni tó fẹ́ gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó. Ẹni tó fẹ́ lọ bá gbé yìí ṣé ẹ lè jọ gbé. Àwọn orí social media àwọn bàbá wa ń celebrate 55, 50 years, 60 years in marriage. Àwọn ò tí celebrate 15 àti celebrate 20. Yìí tó bá celebrate inú wa ló ń celebrate 15, 17. Yes, 17 years old. Yes, àti celebrate 30, 35 years of marriage. Ṣó lè cope? Marriage yìí ò tí di 5 years lọ. Èèyàn bẹ́jọ ti ń bá yín dáṣẹ́jọ́. Marriage yìí ò tí di 10 years lọ. Ìyàwó ẹ̀ ti kókó lé lẹ́ẹ̀mejì, ó ti kó wálé. Marriage yìí ò tí di 15 years lọ. Ẹ ti split up, ẹ ti split ọmọ ti ń dá lọ, ó ti ń dá wá sọ́dọ̀ bàbá. Like ẹ wo kíní yìí, western education la wà lóòótọ́ but ẹ jẹ́ ká padà sí culture wa, ẹ jẹ́ ká wo kí ni culture wa sọ, kí ni àṣà wa sọ, kí ni ìṣe wa sọ, kí ni ìṣẹ̀dá àwọn èèyàn sọ, kí ni ọgbọ́n. Ẹ rí nǹkan tí mo sọ yìí, àwọn Gen Z, àwọn ọmọ kéékèèké tí wọn ò tí ì rí ìrírí ayé, wọn ò lè understand program yìí. Ìwọ tó máa understand, ó ní láti rí ìrírí ayé kó ti kéèsì ayé rí. Ṣé rí tí ẹlòmíì bá bá ẹ sọ̀rọ̀ ńgbà míì wàá rò pé mo sọ fún yín pé ìkan tó kọjú sí èmi ìlú kínní kan nílé ayé, ibi tó kọjú sí èmi ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ẹlòmíì 6 ló ń wò báyìí 9 lẹ́lòmíì ń wò ó. ayé ó wà mí sí kó ó yá wàá tún máa déètì ọmọ ìwà àtọmọ ẹ máa ṣe wọléwọ̀de. O ò ní rí ìwà ẹ̀tọ́ àfi tó bá gbé dé inú ilé. Irọ́ tún ni Yorùbá ní pé kíní kò ń ṣàgbà kó bá ṣe lójú fìrí. Ẹ má bínú àgbàgbà ò ní tán lórílẹ̀. Ẹ má bínú ẹjọ́ ìran o. Ẹ má bínú ṣá ẹ ọmọ Yorùbá ẹjọ́ kíní kan ò ní ṣàgbà lójú kẹ kíní kan ò ní ṣàgbà kó má ṣe lójú fìrí. Tó bá gbọ́ pé ọmọ ẹ ń jalè, tó bá gbọ́ pé ọmọ ẹ ń ṣèṣekúṣe, kò déédéé ṣẹlẹ̀. Ibo ló ti mí sí ẹ̀? Ìwà àti ọmọ ẹ ti disconnect níbì kan. Ọlọ́gbọ́n o, olóye o. Nǹkan tí o ò ní o ò lè fún yàn. Home training tí o ò gbà lọ́dọ̀ àwọn òbí ẹ o ò lè fún ọmọ ẹ. Home training tí ìyàwó ẹ ò dúró gbà lọ́dọ̀ àwọn òbí ẹ ìwọ náà ò lè fún. Ààbò ẹ̀kọ́ ni obìnrin máa ń gbà lé àwọn òbí ẹ, ìwọ ló máa complete ẹ̀kọ́ yẹn. Tí o bá dẹ̀ ti ní sùúrù o ò lè bá obìnrin gbé. Ìsídà pé kó tó gbé obìnrin yẹn sínú gẹ́gẹ́ bí ìyàwó mọ́ kò sí nǹkan tí obìnrin lè wá ṣe fún ẹ lásìkò tẹ́ fẹ́ ra yín tó wá ní pé ó fi wá ìpamọ́ ni irọ́ ó ti rí fìrìfìrì ó fojú fò ni. Àyípadà bóyá torí pé mo ì tí ì fẹ́ sílé, bóyá torí pé mo ì tí ì fẹ́ lóyún. Àwọn ìyá kan wà wọ́n ṣe àwọn ọmọ wọn lọ́nà torí pé nǹkan tó fẹ́ jẹ́ nǹkan tó fẹ́ kọ́ ọmọ wọn jẹ́ kò dẹ̀ ṣe nǹkan tó ọmọ wọn fẹ́ jẹ́ nìyẹn tí wọ́n dẹ̀ fọ̀ọ̀sẹ̀ láti jẹ́ nǹkan tí ò fẹ́ jẹ́. Mọ́mì Bàsírá ń fún mi wàhálà, fóònù tí mo rà fún jẹta ó ti fọ́, ó máa ti ń bínú jù. Ní sùúrù báwo obìnrin ṣe máa ń ṣe nìyẹn, tó bá ti fẹ́ ń sìn yìí a máa ṣe kinní kan ṣe nìkan. Ọmọ yẹn á máa rò pé mọ́mì èmi mò ń wà pẹ̀lú Bàsírá wá wọrí ṣé nǹkan tèmi ti rí ìwọ rí ni. Òyà ò fẹ́ kọ̀rọ̀ sóbi ẹlẹ́nu, ò fẹ́ ẹjọ́ débì kan ó disgrace ẹ tó bá ti ń bínú kò kí ń lè lose kò kí ń control anger ẹ̀. Ṣọ́ra fún obìnrin bẹ́ẹ̀ nítorí pé níjọ́ tí o bá gun àbúrò bá gun ẹnu tó bá ṣe jù bẹ́ẹ̀ lọ ìgbéyàwó ó ju nǹkan tá à ń fojú rí láyé yìí lọ o. Tí ọmọ kan tó pè ní ìgbéyàwó ni ìwọ àti ọkùnrin kan náà tí wọn ò jọ tọ́ ilé kan náà tí ẹ̀jọ̀ ronúbà kan náà ẹjọ́ máa gbé lórí ibùsùn kan náà ní ìgbà tí ò ní pé ìgbà báyìí lẹ máa fi gbé dà àfi tí kú bá yà yín.
ó le o 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 ó le nítorí pé òun pàdé èèyàn for the first time gan ó máa wá wèrè fún ẹ kò dẹ́ ń ṣèwà wèrè bóun ṣe mọ tiẹ̀ ń wù nìyẹn yes wọn ò jọ bí ilé kan náà let me tell you something ẹni pé oníkálùkù abìtì ẹ̀ lára tí o bá lọ tó bá lọ rò pé oníwèrè o ò níwèrè Òṣùpá ní pé ẹ̀yà wèrè kọ́ lọ́ọ́ má fi wèrè ṣe yín o tó bá tún àwọn tó níwèrè jù ẹ lọ wà tún sóbà pé yé wèrè tiẹ̀ gan-an sergeant níwájú àwọn 3 star oríṣiríṣi èèyàn ló wà bí oríṣiríṣi aṣọ ìwọ kọ́ ni wèrè àkọ́kọ́ ìwọ dẹ̀ kọ́ ló máa jẹ́ wèrè gbẹ̀yìn but wọ́n ní pé sùúrù kò kí ń pọ̀ jù àfi tí ò bá ní tó kò sí bó ṣe lè ní sùúrù tó tó máa ní kí ló tó ní sùúrù débì Òṣùpá ní pé báyìí máa gbórin yìí o ọ̀rẹ́ pọ́nṣẹ́ ẹ lé kọ́ máa ráyè lè bẹ pọ́n lé torí tó bá bàjẹ́ kálukú máa fẹ̀yìn rìn lọ ẹ gbọ́rọ̀ yẹn o wọ́n tún wá ní pé bára ayé bá fi wọ sí lọ ẹ̀ tó gbà wọ́n á máa pógọ ní bọ́ fi wọ sí lọ ẹ̀ kó gbà wọ́n á máa lógọ ní tó bá fi wọ sí lọ ẹ̀ tó kọ̀ wọ́n á máa ló burú bọ́ fi wọ sí lọ ẹ̀ tó kọ̀ wọ́n á máa ló burú. nǹkan tí mo sọ yẹn jẹ́ sáré gbé wọnú aláwọ̀kọ́ tí mo sọ yẹn ṣe rí ní inú ilé ẹ bó bá ṣe pákéjì ní ilé ẹ láyé ṣe máa bá pákéjì ẹ kò pọ́sibú sí yìí ìwọ tó nínú ilé o ṣíwájú òun wọlé lọ ó wá bọ́ bàtà sẹ́nu ọ̀nà àlejò tó mú bọ̀ ṣé ó máa díẹ̀ láti wọ bàtà wọnú yàrá ẹ̀ ìyẹn number 1 number 2 ó wọnú yàrá ẹ̀ ó ṣáná sí sìgá ẹni tó ń bọ̀ dẹ́ni sìgá lápẹ́ pé àwọn ẹnìkan wà ọ̀fun sìgá máa ń gbẹ wọ́n tó bá wá sínú ilé ẹ̀ tí wọ́n bá bọ́bọ́ yẹn máa ṣe tó fẹ́ fa sìgá tó bá ti pé o ò fa sìgá nínú ilé ẹ̀ ọ máa yẹ fún ẹ ọ máa yẹ̀bá fún ẹ máa lọ fa sìgá wọ́n tàbọ̀ nǹkan tó bá ti wọ́n náà pé o ṣáná sí sìgá ní inú ilé ẹ̀ o ti fóun náà power láti ṣáná sí sìgá nínú ilé ẹ̀ nìyẹn àyàfi tó bá jẹ́ pé ẹni yẹn kéré sí ẹ débi pé kò gbọdọ̀ yín ẹ fí láti tan náà sìgá wájú ẹ mo ò ní sìgá ọ̀dà mo ò ní gbòòdà ọlọ́gbọ́n nìkan àwọn kan wà ní pé ta ló mọ̀ ń gbà yẹn tá bá lọ sí patí àti mutí láti kékeré ń gbà yẹn o ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n wa kan mutí gbọ́dọ̀ káwá mọ́bi tó ta ti mutí nísìnyí báyìí máa jọ lọ patí ìwà àti ọmọ ọdún 12 nepa mi ò mọ̀ bóyá ẹ̀ ń rí mi máa ní láti tàn jẹ́ẹ̀ àbí kí n wá power